name is Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́, and you are watching Damjay TV. Sotenwe. Damjay for the world. You want to enjoy good movie, entertainment, just watch Damjay TV. Damjay is the best TV station I want people to be watching. Ètò tó gbayì, tó láfẹ́ ni, ẹ máa wo ètò Damjay. You say, oh, everything, Moko. Ogo jaja koja museji ya rabami. Tí ó fojú dábàá òsì, ìyá ni ó jolúwa rẹ̀ àjẹwé ya. Ẹkú àdúrótì, Adélèké ìròmí bá ń dúpẹ́ Abdulrasaki. Gbogbo wa náà ló ṣe é rú ẹ̀fọ́ ọmọ àmì o. Still counting your money for sure. Can't be easy as well. You get it? What I follow, okay, I'm about to know what I do.
Èèyàn dẹ́kọ̀ọ́ èèyàn alábàámu mi, òní làṣẹ tó pẹ́. Láṣẹ mi, ẹnì kọ̀ọ̀kan. Abdulkarimu, ó ṣe ènìyàn nílẹ̀, ó ṣe ènìyàn lóde, odùkúrẹ́ ní àná rẹ̀ dúpẹ́. Pastor Vashawe Ojo. Ajimobi Okota, my personal person is Mokia Key. Aji to the local, but when you are what you Moki. Abdulazaki, I don't like me, my name to wear. You go over. How much is your me? Olórí gbogbo distributor ní Nàìjíríà tó bá jẹ́ lórí ọtí. Ikú bàbá àṣírí ẹ̀kọ́ rẹ̀ kò ní túbọ̀ bí owó. Àìdí ẹgbẹ́ náà alábàbí. Dàbíjẹ́ gbogbo yẹ kú àgbo ti agbáwo. Abdulrasaki leke bondupa. Ìyá mi àdóníyọ. Ìyá mi àdóníyọ. Bẹ́ẹ̀ bá fojú di ẹ o, àjùjìyà jẹ̀wé ya. Ìyá mi àdóníyọ. Abiyamala doni, èèyàn tó bá ta láyà, àìsíwá gbájú àdùnní o, kárẹ̀ ìyá mi.
Gbogbo wa péjú síbí. Torí èèyàn tiwa, Abdulrasaq Adeleke. Kábíyèsí mi yà sẹ́yìn, ọba ló léwájú. Òde tèmi, òde kábíyèsí yà sẹ́yìn ni. Tòun ọmọ tó bá ní bàbá ló fi bàbá yín bọ̀, àìlè mọ́ bọ̀ ọ̀hún adúpẹ́dúpẹ́. Atakode jẹ́
ṣe ó múra. Ṣé ká wá dọ̀ lára iwájú àlùfòlání? Àdúrà tó ti gbà gbogbo ní mọ́ kí ẹkú àdúrà tì bàbá àdéhùn Rasaki dé lẹ́kẹ̀ àgbàwọ́. Sheikh Suleiman Farouk Kọ́níkéjìpá Al-Mufti ẹkú àdúrà tì mọ́ kí Jerusalem. Gbogbo ẹni ẹkú adúgbò lójú. Abdulrasaki ní kí gbogbo wa. Àyìnlá Adé ọmọ Ghana onílẹ̀ ìpalẹ̀. Túbọ̀ ṣọ́ọ̀dì mọ́ kí ẹ Àyìnlá.
ti dé lékè lórí ìgbà dúpẹ́. Nínú bínú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ oyè. Ìyá Adésọlá. Sorry.
ṣe ọmọ tí fún mi ẹrù bí ìyá ọ̀rẹ́ tèmi ní àìdè ní wàásù ìgbà táwa wà lọ́mọdé. Àwa ọmọ kọ́bí fẹ́ sí i.